Welcome to my channel. Yes, it's great to be here. It's good to have you. Yes, today I want to talk about what we do in excess. Yorùbá ní ohun tá à ń ṣe láṣejù. Wọ́n ní ikú ń jọ̀gẹ̀dẹ̀, ó ń rẹ̀dí. Kò mọ̀ pé ikú ò mọ̀ pé ohun tó ń dùn ó máa ń pààyàn. Bẹ́ẹ̀ ni, kí ni ikún? Ikún jẹ́ ẹranko. Ó dẹ̀ wá fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀. Tó bá ti ń jọ̀gẹ̀dẹ̀ yìí, ibi tó bá ti ń jẹ lọ tó ti dùn mọ́, ibẹ̀ lolóko á ti mú. Torí á ti gbàgbé ara ẹ̀, kò ní mọ̀ pé á ṣà máa mú, tó bá mú kìíní á jẹ, tó bá mú kejì á jẹ, tó bá jẹ bíbí tó ti ń jẹ lọ tó ń kẹnu bọ̀ tó ti ṣe, á ti gbàgbé ara ẹ̀. Ó ti wá dùn mọ́. Á wá jẹ ọ̀gẹ̀dẹ̀ yẹn débi wípé á wá di wàhálà sí lọ́rùn. Ṣìnkún báyìí ló máa bọ́ sínú páńpẹ́ ọdẹ tàbí kọ́lọ́dẹ ká mọ́bẹ̀. Àwọn nǹkan báyìí la fi ń ṣe àkàwé àtàkàyé fún àwọn èèyàn tó bá ń ṣe nǹkan kan láṣejù. Gẹ́gẹ́ bí èèyàn, àwọn nǹkan kan wà tá a máa ń ṣe láṣejù. Bíi pé ẹlòmíì fẹ́ràn obìnrin. Tó o bá fẹ́ràn obìnrin, o lè máa ṣe lódidi gbogbo ọjọ́ ayé ẹ bọ̀. Ọjọ́ kan ló máa dọ́kọ̀ délé dání mú. Ọjọ́ kan ló máa kọjá ààyè. Either kó lọ fẹ́ ẹni tó jù ẹ lọ, tàbí kó lọ síbi tí wọ́n ti fi páńpẹ́ tí ò ń ṣe tiẹ̀, wọ́n ti kọwọ́ ẹ̀ bọ̀. Nítorí abo, tá bá fi tàwọn yẹn lẹ̀, ẹlòmíì oúnjẹ ni. Ó fẹ́ràn oúnjẹ. Kò síbi tí ò ti lè jẹun. Bí eléyìí ń jẹun, á bá jẹ. Bí tọ̀hún ń jẹun, á bá jẹ. Á kàn máa jẹun káàkiri káàkiri. Ibi tó bá ti ń jẹun yìí, á jẹ májèlé ńjọ́ kan. Á jẹ jẹkújẹ, wọ́n á fún ní jẹkújẹ jẹ, wọ́n á ní ẹ̀ ṣé bó nǹkan tó mọ̀ jẹ ló pa ẹ̀. Nígbà téèyàn ò bá mọ ibi tó yẹ kéèyàn ti dúró, téèyàn ò bá mójú, téèyàn ò mọ́ra, kò sí ni ó máa kó sí páńpẹ́. Tá bá tún fìyẹn lẹ̀, ẹ wo ẹni tó ń mọtí. Ó lè mú ọtí, kò sẹ́ni tó ní kẹ́ ẹ má mọtí. Ṣùgbọ́n ìwọ̀ntúnwọ̀nsì ni gbogbo nǹkan. Ẹlòmíì á mọtí ààyè sí gọ́tà. Wọ́n wá lọ máa ṣà ní gọ́tà, wọ́n á máa gbé síta pé ẹ̀rí bàbá lágbájá nínú gọ́tà, wọ́n tún ti ṣubú síbẹ̀. Àṣejù là ń pè é. Ó yẹ kó ní kálukú mọ ìwọ̀ntúnwọ̀nsì ara ẹ̀ pé nǹkan báyìí ni mo lè ṣe o, ibi báyìí lágbára mi dé, kó dẹ̀ dúró bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìta bá ti fi ṣe tá a fi kọjá ibi tó yẹ ká ti dúró yẹn, ìyẹn náà ń pè ní àṣejù. And kí ló máa ń fàṣejù? Torí pé kíní yẹn ti wọ̀ ẹ́ lára, ó ti dùn mọ́ ẹ, ó ti wá wò pé kò síbi tí mi ti lè ṣe kíní, kò tiẹ̀ síbi tí mi lè ṣe dé. Ìjọ́ tó bá wá di wàhálà, àwa máa kábàámọ̀, àwa máa jẹ̀ka. Pé ká ní mo mọ̀ mi dẹ̀ ní ṣe báyìí o. Láyé mi dẹ̀ ní dé bẹ́ẹ̀ mọ̀, láyé mi dẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ̀. Ẹlòmíì ó kàn sọ lórí àwọn gan náà ni. Tó bá ti tátẹ́gùn bá ti fẹ́ sílẹ̀, á tún padà sí díẹ̀. Ikú ò mọ̀ pé ohun tó ń dùn ó máa ń pààyàn. Téèyàn bá fẹ́ràn kó máa jí nǹkan ní nǹkan, tàbí kó ṣà máa yan èèyàn jẹ, ìjọ́ kan á bọ́ síbi tí ó le, àbí kó ṣe nǹkan kan tó máa bọ́ sí ọwọ́ ìjọba. Bóyá bí tó ti ń gbá wọn lójú, tó ti ń mú jẹ, tó ti ń ṣe léyìí, ó ń fòkè tibí, ó ń mú jẹ, ó ń fòkè tọ̀hún, ó ń mú jẹ. Ìgbà tó bá fò òkè títí tó bá yá, á kàn bọ́ sọ́wọ́ àwọn ọwọ́ ṣìnkún ìjọba ni. Ọba ni ó dẹ̀ ti ń ṣe bọ̀ tipẹ́ o, wọn dẹ̀ wá mú ìsìn náà wá mú o, bóyá ó dẹ̀ ti fẹ́ stop. Fún ìdí èyí, wọ́n ní ìmọ̀wọ̀n ara ẹni, òun ló máa ń lékè ọgbọ́n ẹni. Ẹni tó bá ti mọ̀ wọ́n ara ẹ̀, ó ti gbọ́n. Torí kò ní kọjá ààyè ẹ̀. Á mọ̀ ìgbà tó yẹ kó ń dúró, á mọ̀ ìgbà tí ò yẹ kó ń ṣàṣejù mọ́. Ẹni tó bá wá fẹ́ ṣàṣejù, tó rò pé ṣé bí mo ti ń ṣe bọ̀ tipẹ́, ìgbà tí ó bá wá ṣe tán tó bá dáràn, á wá di ọ̀rọ̀ gbogbo ayé. Torí ẹ̀ lèmi ṣe wá sọ ọ̀rọ̀ yìí lénìí.
wípé ohunkóhun tá a bá mọ̀ pa à ń ṣe tó dùn mọ́ wa ó pọ̀ oríṣiríṣi. Ẹlòmíì ìran wúwo ni, ó lè wòran láti bí dé anywhere. Tó bá ní àwọn ń wòran ńbẹ̀ yẹn o, ó tẹ́ lọ́rùn. Kò ní jẹun, kò ní mu, kò ní tọ́jú ilé, kò ní tọ́jú ọmọ, kò ní tọ́jú ìyàwó. Ìran tó ń wò yẹn, tó fẹ́ lọ wò yẹn, òun ló wà lọ́kàn ẹ̀. Ẹlòmíì kó jáde ni, kán ṣe patí ńbí kó bá wọn lọ, kó ṣe patí lọ́hùn kó bá wọn débẹ̀, òun náà ń pè ní ọbólóde fẹ́ lójú. Wọ́n á rí ní tibí, wọ́n á rí ní tọ̀hún, òun náà ló ń ra kíní. Ìmí á tún jẹ gbèsè torí aṣọ, torí pé ó fẹ́ bá wọn pé. Tí ò dẹ̀ tí tó bẹ́ẹ̀, tí ò tiẹ̀ lágbára tó bẹ́ẹ̀, ṣùgbọ́n torí pé ó ti wọ̀ lára láti máa lọ káàkiri, kó máa jáde, kó máa lọ òde olóde, kó ṣáà máa jẹ patí, kó máa ṣe, kò fẹ́ stop, kò tiẹ̀ mọ̀ pé ó yẹ kóun dúró. Téèyàn bá tiẹ̀ wá ń lọ patí tó tún ṣe níwọ̀nba, kò sẹ́ni tó máa bá ẹ wí. Ṣùgbọ́n nǹkan téèyàn bá ṣe débi wípé ó lọ títí, bóyá àwọn aráalé gan wọ́n ti wọ́n ẹ pé àṣejù ti ń pọ̀ jù ní kìíní, ó dẹ̀ má lọ mọ́. Ijọ́ kan ló máa lọ ọ̀kan tí wàhálà dé ń bẹ̀. Oríṣiríṣi ọ̀nà ni wàhálà lè gbà dé. Tó bá débẹ̀ tán bá ń parọ́ olè mọ́ ni pé ẹnìkan ti jí báàgì wọn bí, tán bẹ̀rẹ̀ sí mú gbogbo wọn bẹ̀ tán ní ok madam yìí kò sí ni, mo rí bọ́n ṣe ń wò lẹ́ẹ̀kan, ó dà pé àwọn náà jù. Kékeré tí ẹ nìyẹn. Ẹ wo àwọn tó ń fìyàn ṣògùn owó. Ẹlòmíì gan wọ́n ní pé téèyàn bá lọ jẹun ní patí ńsìn gan pé wọ́n tún ń ṣe oògùn ńbẹ̀. Ẹlòmíì fẹ́ ṣe sàrá. Ìwọ dẹ̀ rèé o mọ̀ dí patí o, o ṣáà gbọ́ pé wọ́n ṣe patí, mo gbọ́ mo branch, ó débẹ̀. Ẹ jẹ́ ká máa ṣe àwọn nǹkan kan ní ìwọ̀ntúnwọ̀nsì. Kò sí nǹkan téèyàn ṣe láyé, téèyàn ṣe láṣejù tí ò ní ẹ̀yìn. Ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo nǹkan. Nǹkan tó jẹ́ kí omi mímu lásán ó lè pààyàn, torí téèyàn bá ń mu tó ń mu, ó bá dé stage kan, ara gan á kọ̀ pé ó ti tó gẹ́. Oúnjẹ béèyàn jẹ dé stage kan, á tó gẹ́. So gbogbo ohun tá a bá ń ṣe, tá a mọ̀ pé àṣejù là ń ṣe, tá à ń ṣe kọjá ibi tó yẹ ká ti dúró. Àwọn nǹkan wọ̀nyí, òun ló ń jẹ́ kéèyàn ṣe kíni, kéèyàn máa ṣe bí ikún. Ikún tí ò mọ̀ pé ohun tó ń dùn ó máa ń pààyàn. So ohunkóhun tá a bá ń ṣe o, ẹ jẹ́ ká fi sí ọkàn wa láti máa ṣe ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì, láì fi àṣejù bọ̀, kí gbogbo nǹkan kó lè máa lọ fún wa ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀. Àwọn Yorùbá tí wọ́n ní ojú inú lejò ń lò. Téèyàn bá ń ṣe nǹkan dé stage kan, ojú inú ló máa fi mọ̀ pé ó tó gẹ́. Kò dìgbà tẹ́nìkan bá sọ fún ẹ pé nǹkan tó dẹ̀ ń ṣe yẹn ó ti tó o. Tá a bá máa ń rò báyìí, ayé wa nítumọ̀, ayé wa lójútùú. Ní jẹ gbèsè, ìwọ̀nba tá a bá ní á tó wa. Thank you for watching my program. I'm going to stop here today and I'll continue some other days. At least I bring out a video 3 times a week minimum. If I have the time, I have more videos. So please subscribe for more, like, and feel free to share. Thank you and have a good day.